ta ló ń kanlẹ̀kùn nílé odù, ta ló ń kanlẹ̀kùn kó wọlé, ta ló ń kanlẹ̀kùn nílé odù. wọ́n ní bọ́mọdé bá júbà fọ́ngbà ó di dandan kí bà ó ṣẹ. ta ló ń kanlẹ̀kùn nílé odù, ta ló ń kanlẹ̀kùn kó wọlé. èmi ti júbà fọ́ngbà ó di dandan kí bà mí ó ṣẹ torí mo bọ̀wọ̀ fọ́ngbà ó di dandan kí èmi ó roko dalẹ̀. ta ni ó máa yá o, ó máa yá o, ẹyẹ tó lóhùn àwòkọ́. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń gbọ́ mi ẹ kábọ̀ sí Daily African TV. ó máa yá o, ó máa yá o, ẹyẹ tó lóhùn àwòkọ́. orúkọ tèmi ni Ọmọlúkà tí ẹ ti mọ̀ káàkiri àgbáyé mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kábọ̀ èyí ni Daily African TV níbi tí a ti ń gbé àṣà àti ìṣe yorùbá lárugẹ nínú ìkànnì Daily Africa yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a máa ń fi oríṣiríṣi àwọn ewébẹ̀ àwọn oúnjẹ tó jẹ́ ti ilẹ̀ yorùbá a máa ń fi wọ́n hàn fún gbogbo ayé rí bákan náà ni a máa ń lọ sí àwọn ibi àpèwáwò tí òyìnbó ń pè ní tourist attractions a máa ń lọ sí ibẹ̀ láti jẹ́ kí ẹ mọ àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì tí ọlọ́run fi sódò sí ilẹ̀ yorùbá kó wá mọ níbẹ̀ nínú Daily African TV a tún máa ń ka àwọn ìwé àkàgbádùn sí etí yín ìwé tí a ń kà lọ́wọ́ gbogbo iná lẹ ti mọ̀ òun ni ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. àṣà tí a ń ṣe kò dẹ́sìn lọ́wọ́ o. fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ rí nọ́mbà tí ó wà lójú fọ́nrán yìí òun ni kí ẹ sáré pè kí ẹ bá wa dòwò pọ̀ ìpolówó ọjà òun kúkú làgùn mú òwò ẹ bá wa dòwò pọ̀ ẹ̀yin tí ẹ ń wò wá fún ìgbà àkọ́kọ́ tí ẹ ti subscribe sí ìkànnì wa yìí ẹ bá wa subscribe sí tí ẹ bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ follow wa ní Facebook ẹ bá wa lọ síbẹ̀ kẹ́ follow wa kí ohun gbogbo kó lè máa tẹ̀síwájú kẹ́ẹ̀dẹ̀ lè máa rí wa wò bí ó ti tọ́ àti bó ti yẹ. ẹ bá dé Ẹ̀gbá o wọ́n ń ṣe Lísàbí níbẹ̀ o ká lọ sí Oǹdó wọ́n lọ́dún Ògún o. yorùbá bá wọn ní bí iṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́ Ọmọlúkà ó yá ẹja kan lu agbami ètò. ẹ má ṣe bàṣà jẹ́ o. 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 ẹ má ṣe bèdè jẹ́ o. ẹ má ṣe bèdè jẹ́. abala tí a wà nínú ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ òun ni àwọn èrò òkè láńgbòdo ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo mo ti rí òkun mo ti rí ọ̀sà ẹ̀rù omi kan kò tún bà mí mọ́ ojú mi ti rí nǹkan nínú ayé mo ti sọ fún yín lánàá bí mo ti jìyà tó nígbà ìkejì tí mo lọ sínú igbó irúnmọlẹ̀ mo sì wí pẹ̀lú bí mo ti ṣe ìpinnu pé n kò tún ní jẹ́ ṣe ọdẹ mọ́ tàbí kí n dá ọwọ́ lé ohun líle kan ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín ìlérí tí mo ṣe ni ìlérí lásán ni mo tún ṣe ohun tí ó lè ó ṣe ní ọjọ́ kan báyìí àkókò ọ̀wẹ̀rẹ̀ ni nítorí láti ìgbà tí mo ti di olówó n kò tètè jí lówùúrọ̀ mọ́ ìrọ̀nù kò ń jẹ́ kí n sùn lóru ní àkókò tí mo ti ìgbẹ́ ọdẹ délẹ̀ kejì nì tí àwọn obìnrin ìlú wá rí i pé mo di olówó ogunlọ́gọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní wá wá sí ilé mi èmi náà sì ń fẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni mo ní nítorí wọn kò wo ìwà mi owó ni wọ́n ń wò tí wọ́n fi ń fẹ́ mi wọ́n á máa wí pé owó la mọ̀ a kò fi ti ìwà ṣe bí ó tilẹ̀ ń fi ìbọn nà wá tí ó sì ń fi àpò ọdẹ gbá wa lórí àfi dandan bí a fẹ́ ọ ṣùgbọ́n láìpẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ìwà ọdẹ mi àti ìwà jàgídíjàgan tí mo fi ń bá àwọn iwin àti ẹranko lò nínú igbó ọ̀kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé ní òwúrọ̀ ọjọ́ tí mo ń wí yìí ìyàwó 9 péré ni ó kù sí ọ̀dọ̀ mi
ọ̀kan nínú wọn ni mo sì ń bá sọ̀rọ̀ lọ́wọ́ nígbà tí ọ̀ràn líle tí mo tún dáwọ́lé bẹ̀rẹ̀ báyìí ni. ìránṣẹ́ ọba kan ló dédé wọlé tí ó sì wí fún mi pé ọba ń pè mí. eléyìí yà mí lẹ́nu. mo sì dìde, mo wọ ẹ̀wù dàńdógó mi, mo dé fìlà elétí ajá, mo sì wọ ṣòkòtò arùmátà mi, mo múra ó di ilé ọba. bí mo ti yọ sí ọba, ó wò mí tẹ̀ríntẹ̀rín, ó wí pé àkàrà oògùn. mo sì dá a lóhùn báyìí pé kábíyèsí, èmi náà ni, kí ọlọ́run bùn yín lẹ́mìí. ó sì tún pè mí lẹ́ẹ̀kejì pé àkàrà oògùn. èmi náà sì tún dáhùn pé kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́, ọmọ abẹ́ yín ni gbogbo wa ń ṣe. ó tún pè mí ní ẹ̀kẹta pẹ̀lú pé àkàrà oògùn. èmi náà sì tún fèsì báyìí pé kábíyèsí, ọkùnrin lẹ̀ ń ké sí, àkàrà oògùn ni mí ní tòótọ́, bí orúkọ mi ti rí náà ni èmi pàápàá rí. oṣó kò lè jẹ mí, àjẹ́ kò lè pa mí lára, ẹlẹ́bọ lóògùn kò sì lè rí mi gbéṣe. ọba sì tún bú sí ẹ̀rín, ó wí pé jókòó ní ọwọ́ ọ̀tún mi. lẹ́yìn ìgbà tí mo jókòó tán, ọba kọjú sí mi, ó sì wí pé ọmọ mi àkàrà oògùn, mo ní iṣẹ́ kan láti bẹ̀ ọ́, iṣẹ́ pàtàkì sì ni. ṣùgbọ́n kí n tó sọ iṣẹ́ náà pàápàá fún ọ, mo bi ọ́, ǹjẹ́ ìwọ yóò lè ṣe iṣẹ́ náà fún mi bí? ó fẹ́rẹ̀ má ì tí ì dákẹ́ tán nígbà tí mo fèsì báyìí pé kábíyèsí, ọ̀rọ̀ kékeré ni èyí ni, ibi tí ó wu ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí, ibi tí ó wu olówó ẹni ní rán ní lọ, ibikíbi tí ẹ bá fẹ́ ẹ rán mi, n ó lọ. ìlérí tí mo ṣe yìí, ìlérí aláìronú ni. mo ti bọ́ sínú àwọn ọba, òun sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ, ó wípé ọmọ mi, ǹjẹ́ ìwọ mọ̀ pé kò sí ohun kan tí ń bẹ nínú ayé yìí tí ó kọjá àlàáfíà bẹ́ẹ̀? ǹjẹ́ ìwọ sì mọ̀ pé kò sí ohun tí ó lógo ju ríran ìlú ẹni lọ́wọ́ lọ? àwọn nǹkan méjì wọ̀nyí ní iye lórí ju wúrà àti fàdákà lọ. nítorí náà ni èmi yóò sì ṣe rán ọ ní iṣẹ́ tí mo ń sọ yìí. kí bàbá mi tó kú, a máa sọ ìtàn kan fún mi lemọ́lemọ́ nípa ọba ìlú kan tí ó wà ní apá ọ̀nà igbó irúnmọlẹ̀. orúkọ ìlú náà sì máa jẹ́ òkè láńgbòdo. ó sọ pé ọba ìlú yìí ní nǹkan kan lọ́wọ́ tí máa ń fún àwọn ògbójú ọdẹ tí ó bá lọ sí ibẹ̀. kò kúkú dárúkọ nǹkan náà fún mi o, ṣùgbọ́n ó sọ pé bí nǹkan náà bá bọ́ sí ọwọ́ ọbakọ́ba, ìlú tí ọba náà bá wà ní àlàáfíà yóò ti pọ̀ jù, òun ni yóò sì lókìkí jùlọ nínú gbogbo ìlú tí ń bẹ nínú ayé. níwọ̀n bí mo sì ti rí i pé ìwọ jẹ́ ògbójú ọdẹ tí òkìkí rẹ̀ sì ti kàn káàkiri gbogbo ayé, nítorí ìgbà ìkejì tí ìwọ lọ ṣe ọdẹ nínú igbó irúnmọlẹ̀ wọn ni. pẹ̀lú ayọ̀ ni mo fi pè ọ́ lónìí. mo sì bẹ̀ ọ́ tọkàntọkàn pé kí ìwọ kí ó má ṣàì lọ fi ojú gan ní òkè láńgbòdo náà fún mi, kí o sì gba nǹkan náà wá láti ọwọ́ ọba ibẹ̀. ní ìgbà tí ọba sọ ọ̀rọ̀ yìí, ẹ̀rù bà mí gidigidi, nítorí ó pẹ́ tí mo ti máa ń gbọ́ onírúurú nǹkan nípa òkè láńgbòdo yìí. n kò sì tí ì rí kí ẹnikẹ́ni lọ sí ibẹ̀ kí ó bọ̀ rí. kí ẹnikẹ́ni tó lè dé ìlú náà pàápàá, olúwa rẹ̀ yóò ní láti la igbó irúnmọlẹ̀ kọjá. ìgbà tí olúwa rẹ̀ bá sì là á kọjá tán ni ó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn. a kò lè ka ìlú náà sí ọ̀kan nínú àwọn ìlú tí ń bẹ nínú ayé, nítorí gbangba ni àwọn ará ibẹ̀ máa ń gbọ́ àkùkọ tí ó bá ń kọ ní ìsálú ọ̀run. ẹ̀yin náà lè mọ bí ọkàn mi kò ti ní ìfẹ́ tó láti lọ sí ibẹ̀. ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo ti ṣe ìlérí fún ọba pé kí ó rán mi ní ibikíbi tí ó bá fẹ́, ọ̀ràn dandan ni kí n lọ. mo dáhùn, mo sì wí fún un pé kábíyèsí, ẹ̀yin ni bàbá wa, òótọ́ sì ni ẹ̀yin àgbà ń sọ nígbà tí ẹ wí pé bí ọmọdé ní aṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà. mo túbá o, mo rí i nísinsìnyí wàyí pé bí ojú mi ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́yìn tó nì, síbẹ̀ ọgbọ́n inú mi kò tó ti yín. ẹ ti fi ọgbọ́n mú mi. mo ti ṣe ìlérí fún yín, bí mo fẹ́ bí mo kọ̀, mo sì ní láti lọ ni. kò burú náà, nítorí ìlú mi ni n ó lọ. ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kí ẹ ṣe fún mi. mo fẹ́ kí ẹ pàṣẹ kí wọ́n lu agogo yí ìlú ká, kí ẹ pe àwọn ògbójú ọdẹ mìíràn bí èmi, kí ẹ rán wa lọ, kí ó má jẹ́ pé èmi nìkan ni yóò fi orí la ikú lọ. èyí ni pàápàá kò le tó. ó yẹ kí ẹ ránṣẹ́ sí àwọn ìlú tí ń bẹ ní agbègbè pẹ̀lú, kí àwọn ògbójú ọdẹ inú wọn jáde wá
fún ìrìn àjò sí òkè láńgbòdo yìí. Bí ẹ bá ti ṣe èyí ni ó parí lílọ yá. Inú ọba dùn láti gbọ́ ọ̀rọ̀ ẹnu mi. Wéré ó pàṣẹ kí wọ́n ṣe ohun tí mo wí. Nígbà tí ó sì máa tó ọjọ́ mẹ́ta, àwọn ọdẹ ti kún ààfin. Nígbà tí mo wo àárín wọn, n kò rí ọkùnrin kan báyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kàkó. Mo sì mọ̀ dájú pé ó yẹ kí ó bá wa lọ sí irú ìrìn àjò bẹ́ẹ̀ nítorí alágbára ọkùnrin ni. Bí ìtàn rẹ̀ ti ṣe lọ nìyí. Ìyá rẹ̀ egbére ni, bàbá rẹ̀ ewèlè ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n bí àwọ̀ ara rẹ̀ jọ ti ènìyàn púpọ̀, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀yà ara rẹ̀ pẹ̀lú. Àwọn bàbá àti ìyá rẹ̀ tí wọ́n jẹ́ iwin kò fẹ́ èyí, wọ́n sì gbé e sọnù sí ìgọ́ igi kan nínú igbó. Orúkọ igi náà a máa jẹ́ àkó. Ọdẹ kan tí ń rékọjá rí i, ó sì gbé e wá sí ilé, ó sì bẹ̀rẹ̀ sí ní tọ́jú rẹ̀. Ó sì pe orúkọ rẹ̀ ní Kàkó nítorí mo bá a ní ìdí igi àkó. Nígbà tí mo wà ní ọmọdé, a jọ máa ń ṣeré ni. Àkókò náà ni mo sì ti mọ irú ènìyàn tí ó jẹ́. Nígbà tí ó di ọmọ ọdún 12 ni ó ti fi àdá pa ẹkùn ńlá kan tí kò sì jẹ́ kí ẹnikẹ́ni gbọ́ ní ilé. Ṣùgbọ́n nígbà tí ó pẹ́ tí ẹranko náà rà, Kàkó lọ sí ibẹ̀, ó sì yọ egungun itan rẹ̀ kan, ó fi ṣe kùmọ̀. Àti ìgbà náà ni a sì ti máa ń pè é ní Kàkó oníkùmọ̀ ẹkùn. Ní kété ìgbà tí bàbá tèmi kú náà ni ọkùnrin tí í ṣe alágbàtọ́jú rẹ̀ kú. Àkókò tí èmi sì fi lọ sí igbó irúnmọlẹ̀ ni òun náà bá igbó kan lọ ní ẹ̀bá ìlú wa tí orúkọ rẹ̀ ń jẹ́ igbó ńlá. Igbó burúkú ni igbó ńlá. Ẹranko búburú ibẹ̀ pọ̀ ju ti igbó irúnmọlẹ̀ lọ, ṣùgbọ́n iwin ti igbó irúnmọlẹ̀ pọ̀ ju ti ibẹ̀ lọ. Ní àkókò tí a fi ń pèrò òkè láńgbòdo yìí, Kàkó kò tí ì ti igbó ńlá dé. Mo sì lọ sí ibẹ̀ lọ bá a. Kì í ṣe ọjọ́ tí mo lọ yìí ni mo dé ibẹ̀ nítorí ó pẹ́ kí n tó kúrò ní ilé. Ọ̀nà ni mo sùn. Ṣùgbọ́n nígbà tí ó tó déédé aago 10 òwúrọ̀ ọjọ́ kejì, mo kan Kàkó lára. Nígbà tí mo rí i, n kò kọ́ mọ̀ pé òun ni nítorí màrìwò ọ̀pẹ ló fi bora bí aṣọ. Àṣé ó ń gbé iwin kan ní ìyàwó lọ́jọ́ náà ni. Bí ó ti rí mi, ó dìde lórí igi tí ó jókòó lé, ó sá sí mi, ó dì mọ́ mi, a sì yọ̀ mọ́ ara wa. Ó wí fún mi ohun gbogbo tí ojú òun ti rí sẹ́yìn nínú igbó ńlá. Ó sì sọ pẹ̀lú pé òun náà gbọ́ ìró itú tí mo pa nínú igbó irúnmọlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó rò fún mi, ṣùgbọ́n n kò rí àyè tò wọ́n lẹ́sẹẹsẹ nísinsìnyí nítorí bí mo bá mọ̀ sọ wọ́n, èyí ni yóò gba ìwé mìíràn gidigbi. Lẹ́yìn tí ó parí ọ̀rọ̀ rẹ̀ tán, èmi náà ro ohun tí ojú mi ti rí fún un. Nígbà tí mo sì parí ìhìn rò, àwa méjèèjì tún dì mọ́ ara wa. A sì yọ ayọ̀ ńlá nítorí alágbára pàdé alágbára. Bí a ti ṣe báyìí, n kò gbàgbé ohun tí mo bá wá. Nígbà tí ó sì pẹ́ díẹ̀, mo dáhùn, mo wí pé Kàkó oníkùmọ̀ ẹkùn, ìwọ alábàáṣiré mi láti ìgbà èwe mi wá. Ó kò jẹ́ kí n pa òwe kan fún ọ̀ǹdan. Ó sì wí pé àkàrà oògùn mi ọ̀wọ́n, pa á kí n gbọ́. Èmi náà sì ń bá ọ̀rọ̀ mi lọ. Mo ní, ǹjẹ́ ìwọ mọ̀ pé bí iná kò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kò lè tán léèkán bẹ́ẹ̀? Òun sì tún fèsì báyìí pé bẹ́ẹ̀ ni, kò sí irọ́ níbẹ̀. Mo sì ń sọ ọ̀rọ̀ mi lọ. Mo ní Kàkó, bí a kò bá tí ì borí gbogbo ìyọnu, a kò mà gbọ́dọ̀ dúró o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kù fún wa láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ itú ló kù fún wa láti pa. Ọ̀pọ̀lọpọ̀ àrà ló sì kù fún wa láti dá. Nítorí ìlú wa kò tí ì ní orúkọ tó lábẹ́ ọ̀run. Bí kò bá ní ìdí, obìnrin kò ń jẹ́ kúmólù. Bí kò bá ní ìdí, o kò ní dédé ṣe báyìí rí mi. Ìdí rẹ̀ tí mo fi wá ní èyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ tí wọn kò gbójú tó wa ni wọ́n múra báyìí tí wọ́n ń fẹ́ lọ sí òkè láńgbòdo. Wọ́n ń fẹ́ lọ jà nítorí ìlú wa. Nígbà tí mo sì ronú nípa èyí títí, mo rí i pé ó yẹ kí a bá wọn lọ nítorí bí a kò bá lọ, ọ̀ràn ìtìjú ni yóò jẹ́ fún wa. Àti pàápàá yóò dàbí ẹni pé ti ara wa nìkan ni a mọ̀, a kò mọ̀ ti ìlú wa. Bẹ́ẹ̀ ni kò yẹ kí a gbàgbé ilé nítorí bí ọkọ̀ re òkun bí ó re ọ̀sà kò ní ṣàìfi orí fún elébùté. Kò sí bí a ti ṣe lè ṣe nínú igbó tó kí a má padà lọ sí ilé wa. Mo rò pé ó yẹ kí o gba ọ̀ràn náà yẹ̀wò, ọ̀rẹ́ mi. Kí a má fa ọ̀rọ̀ gùn, bí ilẹ̀ bí ẹni, Kàkó di gbogbo ẹrù rẹ̀ kúrò nínú igbó ńlá. Ó múra, ó tẹ̀lé mi. Gẹ́gẹ́ bí àṣà àwọn iwin tí ń bẹ nínú igbó ńlá, ọdún keje tí ìyàwó wọn bá ti ń bá wọn gbé ni wọ́n tó gbọ́dọ̀ ṣe ìgbéyàwó. Ìyàwó á ti bímọ, tọkọtaya náà á sì ti mọ ìwà ara wọn.
bí ìwà wọn bá bá ara mu wọ́n á gbé ara wọn ní ìyàwó, èyí ni ní àrédè. Bí ìwà wọn kò bá sì bá ara mu wọ́n á kọ ara wọn sílẹ̀ tayọ̀tayọ̀. Ọkùnrin a máa wá aya mìíràn ká, obìnrin a sì máa fi ara rẹ̀ wá ọkọ kiri. Ara àṣà wọn náà ni ó jẹ́ kí n bá Kàkú tí òun ti màrìwò ọ̀pẹ lára ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ yìí. Àṣà wọn tí mo ti kà sílẹ̀ wọ̀nyí yóò fi hàn yín pé ọdún keje tí Kàkú ti ń bá ìyàwó rẹ̀ gbé ni mo bá ní Igbó Ńlá. Ohun ìyàlẹ́nu ni yóò sì jẹ́ fún yín láti gbọ́ pé títí tí Kàkú fi múra tí ó tẹ̀lé mi lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ gan yìí kò sọ fún ìyàwó náà rárá. Ìwà ìdára pátápátá gbà ni. Nígbà tí onítọ̀hún gbọ́ ó sáré wá bá wa lọ́nà, ó dì mọ́ ilé ẹsẹ̀ ó sì wí pé. Kò máa sing tó lè dàbí, tó lè dàbí, tó lè dàbí. Kò máa sing tó lè dàbí, tó lè dàbí. Tó ó wu ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà ọ̀fun ni ò jẹ́ o. Àníríjú báyìí lọ lónìí fún ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ tí à ń kà lọ. Ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò wa yìí, ẹ kàn sí nọ́mbà tí a fi sí ojú fọ́nrán yìí láti polówó ọjà yín. Ẹ̀yin tí ẹ ti subscribe sí YouTube wa, ẹ bá wa subscribe síbẹ̀. Ẹ̀yin tí ẹ dẹ̀ ti follow wa ní Facebook, ẹ follow wa ìyẹn ní Daily African TV page. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí, ire la tún fi pàdé o. Yorùbá dùn gbọ́, Yorùbá dùn kà, wọ́n ní wọ́n fẹ́ gbàṣà lọ́wọ́ aláṣà, kò lè ṣeé ṣe. Àtẹ̀dẹ̀ àtàṣà àwa la ní, kò séyìí tó lè dàbí tiwa ní gbogbo lẹ̀kílẹ̀.